My people, they say son Igboho for his community wey they call Igboho community for inside there the Yoruba state. There be small thing happen. They say that this Sunday Igboho don tell the Fulani say if they no bring out the children wey they carry go inside bush, they go chase all of them comot for their community. For most of una wey don't understand Yoruba, I go drop the video more na watch and hear as e take dey talk am. For most of una wey no understand, just watch the full video. At the end we go explain many things for inside the video. The last thing wey talk for here, if you hear am, that one go shokotalize you. Just stay tuned. As that one dey happen, one of our brother, the guy don send another message o go give the Igbos wey dey for inside rate for very dark man group, tell them to be wise because if they no take time, they go end everything wey they do for their head. Just like NSAS, how they take tag am the Igbos, how they take tag am Nnamdi Kanu, how they take tag am everything concerning Igbo. So now Igbo people na dey into am. Now watch these full videos before we come back and continue. Stay tuned. Ẹni tó bá gbé wá fún yín tẹ́ jí gbé ẹ tó pa olóyún ègé ọwọ́ nígbòho ẹrù mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra yín jọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù, èmi ni mo ń jẹ́ Sunday Igboho, èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan, mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ń ṣe lò ń lù, tí mo ń gbà fún àwọn aráàlú kan, ẹ lè mọ ṣe lù mí, kọ́sẹ́ tó bíire. Kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwó. Àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀. Gbogbo ẹni mo fi sọ, àwọn àlù bàbá yín wá bá yín jà, ẹ jí ìyẹn gbé. Toyún, ẹni tó wá gbówó fún yín, owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa. Ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná lẹ́sẹ̀ ẹ̀ tọ́kú Fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ mi pé nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹ̀ ni mo já àwọn yẹn wá gbé mi wọ́n pa àwọn yẹn tó kọ́ jẹ́ yẹn tiẹ̀ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kélé jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tòkúdọ̀ ẹ bá kájọ mọ́ pé mi ta ni wọ́n pè ní díkò òun yẹn kọ́ kò sí mbí sẹ́tì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún complete pẹ̀lú àwọn mo láìkẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lórí tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín tẹ́mọ̀ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yìí náà sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sí ẹni náà mọ̀ bẹ̀ fún àwọn ọmọ yìí tó ń gbé nùgbùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí gbùdó wúlé ní gbùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani
wọ́n gbé lọ sí ààfin baálẹ̀ compound ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n mẹ́kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn baálẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ dodo fún o ibi tó ti wà kùsánú ìsáfà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo búra ló kàn tó ní mi mò ń bọ̀ mbẹ́ anytime from now máa wọnú forest yẹn torí gbà tó ti láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní ma bá yín jàgà á bá yín jàgà ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. Ó kò dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO inú bàbá DPO ẹ̀ lè bàlúwà jẹ́ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó ohun tó ń ṣe tẹ́lẹ̀ support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ni lílọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọ́n bá gbé wa ohun tí màá ṣe mo ń sọ déédéé màá pọ̀ sẹ̀rọ̀ tí mo ń sọ yìí mo fún 2 hours táwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọ́n bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ láàárín rẹ̀ kẹlẹ́ fún wọn yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó tó máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ ànífọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ sẹ́fẹ̀lì kábíyèsí. Ó máa dá mi lọ ẹ lọ sẹ́ni fún ara ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ọ̀wá ni ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ tí wọn àṣẹ mi fún yín ọtí tí wọn bá gbé wọn dé tí bàbá mi bá pè ní pé wọn ti gbé wọn dé ní màá tọ́ lọ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. Olórí. Ẹ̀sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing you. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kí ẹ sọ ẹgbẹ́ ìyàbọ̀ tó ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ pé mi ṣe sọ́ọ̀nì mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀ so ti èsì wọn á fẹ́ kẹjí ká ṣera lọ́kàn ká dẹ̀ wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ̀ bẹ́tà ń fún wọn ní support ẹni tí ń bá gbá mú tó bá jẹ́ ọmọ wa ń bí wọ́n support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni kò sí ìdájọ́ rẹ̀ ní pé kápá anybody tó bá jẹ́ ọmọ Igboho tó bá support Fúlàní tó jọ díyẹn gbé èyí náà wo wọ́n díyẹn gbé tó ń soyún ẹni tó bá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n pa wọ́n tó wá pa olóyìn ẹ̀ nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí tú àwọn àsìmọ́ fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ṣe jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fẹ́ wọn lọ́wọ́ kan. The reason why VDM is working free is because he's not an Igbo guy. I swear, if VDM has been an Igbo guy, but they're not born away, they talk to Tinubu. VDM will not call out Sheyi. If he has been an Igbo, they would have picked him up since. If VDM has been an Igbo guy, right in front of that Air Force base, they don't tag him IPOB or ESN. They go don't carry him. They go shoot all of them come off for road. So this is a warning to the Ratel members of Igbo extraction. If you know that you're a Ratel member of Igbo extraction, listen to me. Do not join the march physically.
Support them with whatever way you can, but do not be there physically. Ndị be anyị si na oke soro ngwere ma mmiri, ọkọ ngwere, oya akọkwa oke. What this means is that if the rat goes swimming with the lizard, when the water dries from the body of the lizard, it will not dry from the body of the rat, because the rat and the lizard are not the same. The rat has hair and is allergic to water or cold. They will tag you IPOB, they will tag you ESN, they are going to say that people want to overthrow governments. They go tag una say una don't infiltrate the protest. They say una want overthrow governments. They go call on ESN, call on IPOB, and once they tag these two things on your head, you are gone. Nobody is coming for you. I suppose whatever them is doing to make the country better. But we are not going to keep paying with our blood. Do you understand? If there's going to be a march, it must be in the east. If you want to march, if you want to protest, if you want to revolt, go back to your place, because no Igbo man go contact you say you want to spoil Igbo land. The north and the west can team up and do this thing. Nobody gives a fuck about them, but we the Igbo, then go tag on ESN and IPOB now, flush, they go wipe now. Do not be part of any march in Yoruba land or the outside land. No triumph. I know you people, I know the momentum is high, and the morale and and the motivation. But that's not how life works, bro. If they shoot you one gun like this, all that motivation go clear for your eye, your mouth go begin cry. This is a serious warning, stay alive. And I'm going to see the prison, The coup that happened in 1966 to bring a Yoruba man to power, they tagged the Tibo coup. NSAS, they tagged the Tibo, they said that we are the one that want to scatter Lagos and burn Lagos fire. The government will still send thugs to come and disrupt that protest, and those thugs will be hunting for Igbo people amidst of them. They go tell you, say, oh, Igbo, you want to come burn Lagos fire. This has been what has been in their mind. So, rattlers of Igbo extraction, stay away from protests outside Igbo land. My people, when I don't hear them as it they happen, quickly share this video and drop your own opinion for inside comment section. Get why.